Afèdèyangàn ẹ̀jẹ̀ mọ́ kíra wa pa kú oríire ni ẹ̀ ń bí mi póríire kí ni àwọn àgbà Ṣàngó mẹ́ta rè é tó ń sọdún lónìí nìkan ṣoṣo ọjọ́ kẹfà oṣù kẹfà bọ́sẹ̀ máa ń ṣe é nìyẹn lọ́dọọdún ó ti mọ́ wa lára Aṣíwájú Lásùnkànmí tẹ̀lá bàbá o bàbá níyìn àràbà ní bàbá ẹni abálábà àtó bàbá fún ni akíyìn àlùyìn lọ́gọ̀ ẹnu àṣàdúrà pé ọdún ayọ̀ lẹ́ mọ́ ṣe láṣẹ ọba tó láyé ẹ̀ ní fọdún eléyìí ṣàṣẹdágbére ẹ máa pẹ́ bí mọ́pẹ́ ti pẹ́ pẹ́pẹ́pẹ́ báyìí lówó ń dún nílé alárọ́ àfẹ́kálayé ń fẹ́ náà àràkáyé lòórùn hàn mo ṣàdúrà fún yín ká ẹ jẹ wọn mọ pẹ́pẹ́pẹ́ nínú ayọ̀ àti àlàáfíà. ẹ jẹ́ ń kí olórí Erelu gbogbo ìlú Ìjàkọ kí n tó kí ibà SB Bákàrè ìlú àwọn Afèdèyangàn láwà yìí onílọ́jọ́ kẹfà oṣù kẹfà bá a ṣe máa ń ṣe lọ́dọọdún nìyẹn oníbẹ̀ta ni ẹ̀ta ń tagbá ẹ̀. mo ti kí bàbá wa bàbá rere Aṣíwájú Lásùnkànmí tẹ̀lá mo fẹ́ kí màmá olóyè Àbákẹ́ Adéògùn ilé aláyọ̀ tí wọ́n ń wí ìyá àgbàlagbà ìyá aláyà gbogbo wa ni wọ́n mo ṣí fìlà fún yín o kẹ́ pẹ́ bí mo pẹ́ ti ń dún mọ́fọ́dún eléyìí ṣàṣẹdágbére ẹ̀yin náà ti sọ mọ́ jìnnà fún yín dalẹ́dalẹ́ a mọ rírì yín a mọ pàtàkì yín nílùú àwọn Afèdèyangàn yìí gbogbo pa yín láǹ rí a sì kó bẹ̀rẹ̀ fún yín tẹ̀lé máa tẹ̀ síwájú. wọ́n sọ pé gúnlá ní kẹ́yìn ní gbẹ̀lẹ̀ àwọn kan sọ pé àfa ńlá náà a máa gbẹ̀yìn ní mọ́sálásí ó yẹ já lọ sílùú Ìlọrin nítorí ibà Dr. SB Bákàrè parapọ̀ yìí onímọ̀ èdè àti àṣà tó lé lọ́dún bàbá nílé bàbá lóko ibà nílé ibà lójú ogun lóògùn ọ̀fẹ́ o SB bàbá wa Bákàrè ẹ kú ọdún o Ìlọrin àbọ̀já inú jùjùlọ nílé mọ́ríléwá ọmọ eríjogún ọlá ìlú tóbi tó wáyé kó léegun ẹṣin lẹ́gùn lẹ́hìn ọkọ̀ lóró bẹ́ẹ̀ bí n bá lọ nílùú Ìlọrin ohun gbogbo ló yé mi yékéyéké bàbá o tó bẹ́ẹ̀ kí n mọ̀ sí fìlà fún yín ẹ kú ọdún ẹ kú àṣeyẹ ẹ̀yin ẹ lè ṣàmọ́dún nínú rẹ gbogbo ibà SB Bákàrè bàbá wa níyìn àgbà gbogbo wa nílùú àwọn Afèdèyangàn yá kí yín pẹ́ kú ọdún o. ẹ darapọ̀ mọ́ wa ní Afèdèyangàn TV ẹ subscribe láti tún lè máa jaládùn irúfẹ́ àwọn ọ̀rọ̀ Yorùbá àtàtà báyìí ẹ mọ̀ pé tiwa lè jà àtàṣà Yorùbá kò sì gbọ́dọ̀ kú kíkú tí ò ní kú ó dọwọ́ èmi ó dọwọ́ ìwọ tèmi bá ń gbé lárugẹ ìwọ náà máa gbé lárugẹ àǹfààní wà láti pín fọ́nrán yìí káàkiri fún àwọn olólùgbọ́ tẹ̀yìn náà kán lè gbọ́ kán lè wò ó kán tó lè mọ̀ yìí pé èdè Yorùbá àpọ̀túnlé o kò ní kú lọ́jọ́ ayé tiwa ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń subscribe sí Afèdèyangàn TV.